gbogbo tó bá ti jẹ́ yí pé tí àwa ẹgbẹ̀rún àbọ̀gọ́rùn bá kówó lé lórí ẹnìkan péré ni ó mú àbí méjì, owó tó kálukú wá kó lẹ̀ yọ wà ṣòfò kódà ọ̀nà tá ń gba fọ́ọ̀mù tó wó fọ́ọ̀mù ó ti pọ̀ jù tí èso owó gidi tí ẹ wà dáwó jọ tán tó wà ní ẹnu ẹni tí wọ́n mú rèé ọlọ́mọ tó tẹ́lẹ̀ mi ti lọ owó alájẹsẹ́kù rẹ̀ lómi ìlọrin ìyá ló fi gba fọ́ọ̀mù oníyebíye ìṣẹ́dàkì fọ́ọ̀mù kọ́ má ní owó kankan lórí tàbí kó jẹ́ pé owó printing àtẹnu àwọn wàhálà kéékèèké lẹ́rù lẹ́fi fi nǹkan díẹ̀ lé lórí bẹ́ẹ̀ bá ti ta fọ́ọ̀mù l'100 naira in fact gbogbo tẹ́ ẹ fi tẹ́ àti wàhálà tẹ́ ẹ ṣe yóò kó èwo ni kẹ́ ẹ máa sọ pé wọ́n mú 3,000 wá 2,000 wá ìgbà tí wọ́n bá tẹ́ bá ta fọ́ọ̀mù tán ẹ ti jẹ èrè ẹgbẹ̀lẹ́gbẹ̀ fọ́ọ̀mù tẹ́ fi 100,000 tẹ́ fi print ẹ wà lọ́wọ́ jẹ èrè 100 million olórí burúkú ni lẹ́yìn tẹ́ ta fọ́ọ̀mù lórí burúkú gbà ojú kejì tẹ́tẹ́ ni bẹ́ẹ̀ náà ni kọ́ ní ọ̀yà jowó tiẹ̀lẹ̀ tá a bá wá parí ẹ̀ tán èèyàn mélòó ni ó jẹ ẹyọ kan méjì náà ni àyòkù nǹkan ó ti lọ́nu so kò bá jẹ́ pójú owó náà iná lẹ́ẹ̀kọ́ lé àwọn méjì tó jẹ lọ́wọ́ ẹ ti bá yé àwọn kan jẹ́ nítorí kẹ́ni kò lè bá sóríire ó náà èso lóríire olórí ibu ni ẹni ó jẹ tẹ́tẹ́ olórí ibu ẹni tí ó jẹ olórí ibu ẹni tó organize olórí ìburú ẹ̀yin ìjọba tẹ́ ẹ wò ó ràn pé kí tẹ́tí ọmọ wà kàdá fẹ́yìn náà èmi kọ́ ni mo fún yín lépè Ọlọ́run ló fún yín lépè.